àfikọ́ náà bó sọ mi báyìí o àfikọ́ náà bá kó sọ mi mo release video kan ní àná tí mo fi sọ̀rọ̀ nípa àwòrán tẹ̀ ń wò yìí wípé wọ́n ní àwọn mùsùlùmí ilẹ̀ lárúbáwá àwọn ló post ẹ̀ tí wọ́n ní àwòrán Allah lélẹ̀ eléyìí tó jẹ́ káwọn kan bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àlùfànṣá sí ẹ̀sìn mùsùlùmí wípé eré ìjọba ojú àwò tèmi dẹ̀ jáde wípé èmi ò tí ì gbàgbọ́ pé ó lè ṣe pé àwọn kan ló kàn lọ post ẹ̀ tán fẹ́ fi ba ẹ̀sìn mùsùlùmí lórúkọ jẹ́ òye yín gbà tó wá di alẹ́ àná mo wá padà rí èrè míì èrè eléyìí àti èrè àkọ́kọ́ tí mo kọ́ post èrè eléyìí àwa gbé sẹ́gbẹ̀ẹ́ ara àwa sọ wípé èrè òrìṣà Bali lórílẹ̀‐èdè France ni ṣùgbọ́n eléyìí ni mo post àkọ́kọ́ yẹn so wọ́n wá ní èrè òrìṣà Bali lórílẹ̀‐èdè France ni èmi kan kódà nígbà tí mo post ẹ̀ mo kàn sọ wípé èrè òrìṣà Bali lórílẹ̀‐èdè France ilé táwọn kan post wọ́n sọ pé èrè Allah mi bú ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ ẹ lọ wo picture yẹn ẹ lọ wo nǹkan tí mo kọ sí tàbí ká lọ wo fídíò mi ètò ẹ bú ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ àfi báwọn mùsùlùmí kan ṣe wá bẹ̀rẹ̀ sí ṣépè fúnra wọn láì kí sí mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún ẹlẹ́dàá wọn láì kí sí mi òun fẹ́ bèrè nǹkan kan o ṣé àwọn kan wà nínú àwọn èèyàn wa yìí tó yẹ pé ilé ike tí wọ́n máa ń lọ omi èpè ni wọ́n máa ń fún wọn mu ni wọ́n fẹ́ lè bá débi pé tó bá kí wọn pé ẹ káàárọ̀ wọ́n fẹ́ lè fi pè dá ẹ lóhùn pé kí ló tó fi kí àwọn torí ọ̀rọ̀ kékeré báyìí èpè náà máa fi dá ẹ lóhùn and nǹkan tẹ̀ ń sin yẹn gan wà láwọn ó jẹ́ ìwà àbùkù fún ẹ̀sìn yẹn torí ẹ̀rọ àwọn tàjẹ́ kìrìsìtẹ́nì báyìí lára nǹkan tó máa ń sọ fún wa ni pé ọmọ Ọlọ́run ò kì í ṣépè ara àbùdá tá a fi máa ń mọ èèyàn tó kì í ṣe ọmọ Ọlọ́run lẹni tó ń ṣépè kódà àwọn babaláwo ò kì í dédé ṣépè tó bá tún máa babaláwo dáadáa nínú ilé wọn wọ́n máa sọ pé àwọn ògbè láàyè wọn kì í gbà káwọn ọmọ wọn máa fi pè ṣeré ṣùgbọ́n èpè yẹn lẹ́yìn máa ń fi ṣeré number one tí táwọn ọ̀pọ̀lọpọ̀ yín sì lè pè ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ yíwà ìpadà láti gbà tọ́rọ̀ ẹ ti ṣẹlẹ̀ mo ń try láti balance equation mi débi pé àwọn kan tó ń sọ fún mi láwọn tó jẹ́ kìrìsìtẹ́nì kan sọ pé mi wípé èmi gba owó lọ́wọ́ àwọn mùsùlùmí lèmi sì ń sọ̀rọ̀ láti favour wọn àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tó jájọ́ àwọn ọ̀rẹ́ mi gan àárẹ̀ àwọn tó inbox mi pé àlàyé wá kí ni tiẹ̀ ṣùgbọ́n olóòrùn pípò yìí ni wáyé tó ń support wọn mo ní mi support anybody kì í ṣe pé mo support anybody ṣùgbọ́n nǹkan tèmi ń wò ni wípé gbogbo wa ìkan náà ni wá kò síbi tá a ti já òwò dúdú táwọn kan fi fún kò sí ìdílé kan nílẹ̀ Yorùbá tí ò ní ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n bá ní lọ́rẹ̀ wọn ní lánàá kò dẹ̀ sílẹ̀ tí wọ́n ní ẹlẹ́sìn ìbílẹ̀ náà tí wọ́n ní lọ́rẹ̀ wọn ní lánàá kò dẹ̀ sílẹ̀ tó ní ẹ̀sìn mùsùlùmí mo sọ̀sọ̀ fún yín bẹ́ẹ̀ mi ṣe close èmi náà ní àwọn mùsùlùmí ẹgbẹ́ mi so wáyé tí mi máa bú àwọn ènìyàn nǹkan tó wá tó dùn mí ni wípé àwọn bàbá wa dáadáa kan tó wá jáde bàbá wa Mọ́ríkàsì jáde wọ́n tún sọ fún ẹ̀yin kan nínú ẹ̀sìn mùsùlùmí pé kẹ́sìmí awuyewuye yìí bàbá wa Gbogbo Gold náà tún jáde ó tún sọ fún yín pé nǹkan tẹ̀ ń sìn yẹn já ó kúrò mbẹ ẹ wá tún mú wọn bú ẹ tún bẹ̀rẹ̀ sí ṣépè fún àwọn bàbá yẹn láwọn bàbá tó jẹ́ pé àwa tá a kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí gan tá a bọ̀wọ̀ fún mi lè ṣe kí n má gbọ́ wáìsì bàbá Gbogbo Gold mi lè ṣe kí n má gbọ́ wáìsì bàbá Mọ́ríkàsì mi lè ṣe kí n má gbọ́ wáìsì wọn níbi tí mo respect wọn dé tí mo respect àwọn bàbá yẹn dé so ẹ̀yin àwọn ẹlẹ́yìn tún wá ń fi wọ́lẹ̀ ẹ ti gbàgbé wípé èèyàn tó bá ń lu bàbá ẹ̀ nílé tó bá yá àwọn èèyàn máa bá lu bàbá ẹ̀ níta èèyàn tó bá ń bú bàbá ẹ̀ nínú ilé àwọn ará ìta máa padà bú bàbá ẹ̀ nǹkan tẹ̀yìn ò mọ̀ nìyẹn bàbá yẹn tẹ̀ tó wá sọ̀rọ̀ kan ó ní òun ṣe àkíyèsí yẹn bàbá Mọ́ríkàsì òótọ́ ló dẹ̀ sọ pọ̀ ẹ̀yìn kan tó ti ṣépè fún bàbá yẹn ó ní ilé ayé ta wà lénìí ó ní àwọn westerners tá à ń sọ wípé wọ́n burú wọn gbọ́lọ́ngbọ́ yẹn ó ní gbogbo nǹkan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ń lò ó ní àwọn pípọ̀ yẹn ló ṣe ó fi máìkì tó mú dání ṣe àpèjúwe pé àwọn olókọ́ ṣe máìkì sáwọn Arab country ló kọ́ ṣe máìkì ni iye plane táwọn ń gùn lọ Mẹ́kà ó ní sáwọn Arab country ló kọ́ ṣe ni ó ní so many other things bẹ́ẹ̀ tó yẹ pé àwọn táwọn sọ pé wọn gbọ́lọ́ngbọ́ yẹn ló ṣe táwọn dẹ̀ ń lò ó ní ṣùgbọ́n ní nǹkan tí àwọn mọ àwọn countries tó jẹ́ ẹ̀sìn mùsùlùmí wọn practice ni kan ṣe àdó olóró nìkan làwọn máa ń ṣe ó ní nǹkan tá máa fi bá nǹkan dáadáa táwọn country kan ṣe jẹ́ làwọn máa ń ṣe bàbá yẹn ló sọ jáde òótọ́ dẹ̀ ni bàbá yẹn sọ ẹ lọ́wọ́ Middle East lẹ́nu kòtòrò Middle East lẹ́ni 80% or 70% or 90% ẹ̀sìn tí wọ́n ń sìn yẹn bọ́n nǹkan tá a dẹ̀ mọ́ Middle East sí ni pé àdó olóró tó burú jù nísìnyí wọ́n sọ pé Iran tó ṣẹ̀ṣẹ̀ àdó olóró kan tó yẹ pé ilẹ̀ ló ti máa ń ṣiṣẹ́ inú ilẹ̀ náà máa ń rì sí tó dẹ́ pé ó ti máa ń ṣiṣẹ́
kí tún ṣe àjọ olóró yẹn tún burúkú ṣùgbọ́n but láwọn wà lára àwọn country tó poor jù láyé kò sí nǹkan gidi tó ṣe ju pé nǹkan tó máa ba nǹkan jẹ́ gbogbo àwọn countries ẹ̀ bàbá yẹn wá ń sọ pé sí nǹkan tó yẹ kán mọ àwọn sí nìyẹn àwọn yẹn ó ní àwọn náà làwọn dẹ̀ ń sọ pé àwọn ń sin Ọlọ́run ó ní àwọn ń sin Ọlọ́run ṣùgbọ́n àwọn ń sin nǹkan tó máa mi fẹ́ sọ ìbẹ́ni tó máa ba nǹkan jẹ́ ó ní àwọn táwọn sọ pé kò sin Ọlọ́run yẹn àwọn ń sin nǹkan tó máa máyé dẹrùn nǹkan tó máa máyé dẹrùn yẹn àwọn wà lọ́rọ̀ lọ́wọ́ wọn ọ̀tọ̀ dẹ̀ ni bàbá yẹn dẹ̀ sọ lóòótọ́ so kí ni ara ìwà yẹn ló wà nínú àwọn èèyàn wa kan nínú ẹ̀sìn náà lórílẹ̀‐èdè wa tẹ́pọ̀ tó bá fẹ́ gbẹ́ kan wọn báyìí wàhálà ni ẹ wo mọ́fìtì Ìwó tó náà máa ń sọ ọ̀rọ̀ bíi pé ká ba nǹkan jẹ́ ká dá wàhálà lẹ́nu náà máa ń ṣe tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká máa ronú pé báwo láyé sì máa dẹrùn sí ni Amẹ́ríkà mọ́rọ̀ kò sí àfàd láyé yìí tá máa fi visa Saudi Arabia sílẹ̀ tá fi ta Amẹ́ríkà sí tá ní ti Saudi Arabia ló ń fẹ́ mu kò sí pásítọ̀ tá máa fi visa Israel sílẹ̀ tá fi ta Amẹ́ríkà sílẹ̀gbẹ́ tá ní ta Israel ló fẹ́ mu ti Amẹ́ríkà ló máa mú àwọn Amẹ́ríkà yẹn dẹ̀ ní kò mọ́ lọ so ẹ jẹ́ kí a ronú ó kì í sìn a picture tí wọ́n wá release lánàá wípé àwòrán yìí tẹ́ ń wò yìí pé kì í ṣe ti Allah pé àwòrán òrìṣà Báálì ní France ni àwọn kan tó wá tún padà jáde fún mi ní àwọn kìrìsìtẹ́nì kan tó wá jáde fún mi wípé alábòsí lé mi pé èmi ń defend ẹ̀sìn mùsùlùmí pé kì í ṣe èrè tí àwọn ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nìyẹn pé èrè kejì yìí làwọn ń sọ̀rọ̀ ń pa ẹ̀ pé èrè àkọ́kọ́ tí mo kọ́ èrè tí mo post wọ́n ní gbogbo àwọn mọ̀ lóòótọ́ pé èrè òrìṣà Báálì ni àwọn ò sọ ń pa ẹ̀ pé ṣùgbọ́n eléyìí làwọn ń sọ ń pa ẹ̀ pé ti Allah ni pé kò dẹ̀ sí mùsùlùmí tó takò pé kì í ṣe ti Allah ṣùgbọ́n èmi sì ń jiyàn wípé tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run ni wọ́n ń pè ní Allah Ọlọ́run ò gbọdọ̀ rí bí eléyìí èmi gangan takò Ọlọ́run ò gbọdọ̀ rí bí eléyìí Ọlọ́run ò torí kò sẹ́ni tó rí Ọlọ́run rí ṣùgbọ́n lórí pé mo tẹ̀ tuntun wá ń sọ̀rọ̀ láti make sure láti rí wípé àjà àta àtúnwá rí àwọn mùsùlùmí kan táwọn tó wá ń ṣépè fún ẹlẹ́dàá ara wọn lábẹ́ comment section lọ́tún sípò fúnra wọn lẹ́yìn tó wà lọ́wọ́ fídíò mi ẹ̀ rí i pé mo ń try láti kó balance equation mi ni torí èmi ò sọ̀tẹ́ anybody kò sí ibi tá a ti jáwó dúdú tá a kan funfun so kò dẹ̀ sí ẹ̀sìn tí kò ní pàǹdà mo máa ń sọ ẹ lọ gbogbo fídíò tí máa ń ṣe lórí ọ̀rọ̀ religion kò sí ẹ̀sìn lórí mẹ́tẹ̀ẹ̀ta ni mo ti ná dáadáa mo ní àwọn àáfà lẹ́gbẹ̀ẹ́ mo ní àwọn àáfà ní bàbá mo ní tó gbọ́ngbọ́n mi ìwọ tó bá ń ṣe tó bá jẹ́ sọ pé ó jẹ́ mùsùlùmí kan tó ṣe kántákántá mo ní àwọn àfáà dáadáa lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá dáadáa àwọn àfáà dáadáa lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe dáadáa sí mi tó ń hùwà dáadáa sí mi tó ń jẹ́ èèyàn gidi tó ń jẹ́ abiyamọ tó ń jó nínú rẹ̀ mo ṣe ní àwọn wòlíì lẹ́gbẹ̀ẹ́ tó àwọn náà jẹ́ èèyàn dáadáa tó ń hùwà dáadáa so ọ̀yẹ̀yẹ̀ rẹ̀ wò àwa ni ká má fi ìwà wa sọ ẹ̀sìn tá à ń ṣe lẹ́nu àwa ni ká má fi ìwà tá à ń ṣe sọ ẹ̀sìn wa lẹ́nu dáàbò àdó pé téèyàn bá jẹ́ Christian tó wá kẹ̀dẹ̀ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi pé ẹ̀sìn mùsùlùmí yóò da ẹ̀sìn kan máa wò báyìí ni èèyàn lè sọ́jú nǹkan tó mọ̀ lọ o ò lè ríran ju ibi tó dé lọ o ò lè ríran kọjá ibi tó dé ìlú wọn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ so ẹ má jẹ́ ká fi wa sọ ẹ̀sìn lẹ́nu ẹ má jẹ́ ká fi ẹ̀sìn pa àwùjọ wa jẹ́ ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè ká máa gbé ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan Adéọmọdé ní orúkọ mi bá mi share fídíò yìí ẹ má jẹ́ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adéọmọdé TV ire ó dàbọ̀.